orúkọ mi ní Alhaji Muhammad Taofeek Ẹlẹ́ṣin Ògo Àrọ̀là. Ẹlẹ́ṣin ògo, onímù ògo, alára ògo, onílé ògo. Ṣé Muhammadu Taofeek ẹni Ọlọ́run ni? Ṣé Muhammadu Taofeek ẹni Ọlọ́run ni ẹ gbà fún? Ṣé Muhammadu Taofeek ẹni Ọlọ́run ni ẹ gbà fún? Ṣé Muhammadu Taofeek ẹni Ọlọ́run ni ẹ gbà fún? Bàbá láláṣọ ògo ní fìlà ògo. Ṣé Muhammadu Taofeek ẹni Ọlọ́run ni ẹ. Eléyìí tí ẹ tún rí ní ojú àwòrán lénìí òun ni oore tuntun tí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ tó ṣe. Ó ṣe papọ̀ mọ́ mọ́tò tuntun. Gbogbo ìgbà ni ẹ gbọ́dọ̀ máa fi oore hàn síta, jẹ́ kó kí ẹ kú oríire, gbé oore rẹ síta. Nítorí tó bá ní ayé gbẹ́gẹ́ ò fẹ́ gbé oore rẹ síta, ìjọ́ tá burú bá kàn ẹ́ wọ́n á gbé ẹ síta o. Kódà tó bá ní ò fẹ́ fàwòrán ara rẹ síta, ìjọ́ tá dánwò bá dé bá ọ wọ́n á gbé àwòrán rẹ síta. Ìyẹn ló túmọ̀ sí pé oore bó bá ṣe lè wò kó kéré tó, fi dúpẹ́ fọ́lọ́run, jẹ́ káyé ṣe kíni, káyé bẹ́ẹ̀ dúpẹ́. Kẹ́ni tó bẹ́ẹ̀ yọ̀ kóun náà ṣe kíni, kóun náà lè rírú ẹgbà, kọ́lọ́run lè jẹ́ kóun náà lékún ní oore tó ń já sí pé irú eléyìí Ọlọ́run ò ní jẹ́ kó wọ́n nínú ẹnìkọ̀ọ̀kan wa. Ọlọ́run jẹ́ kí ire máa kárí. Èmi mọ iye oore o, èmi dúpẹ́ oore o. Ìgbà wo la ṣe kán náà, èmi ìtúnṣe kíni, èmi ìtúndé. Kò dẹ̀ sí oore tó kéré wájú Ọlọ́run. Ó lè kéré lójú ni, kò gbọdọ̀ kéré sójú ọmọ ẹ̀dá, torí pé àwọn míì sunkún ẹ̀ tọ́lọ́run ò ṣe fún wọn, tó já sí pé àánú Ọlọ́run fi ṣe fún àwa. Àánú yẹn dùn ní a fi ń dúpẹ́ fún ọba tí ó ní wa. Oríire kò ní wọ́n lọ́dẹ̀dẹ̀ ní àti yín. Mashallah, la quwwata illa billah, àmín. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Alhaji Muhammad Taofeek Ẹlẹ́ṣin Ògo, ọmọ bíbí ìlú Àrọ̀là, Àmàwòkúta. Bàbá kọ́lé 12 láàrin oṣù 6 gbáko péré. Ọ̀pọ̀lọpọ̀ bọ̀bọ̀ kìnìún lọ́ fi sílé tuntun tá a ṣí nísẹ̀yí ó jàre. Èmi ẹyin ju àná bí mo bá bàbá yọ̀ mo dúpẹ́. Ibi tọ́lá yín dé lọ́jọ́ ni kò ní débẹ̀ kó dópin. Ayọ́kẹ́lẹ́ ni mo fẹ́ látọ̀dọ̀ bàbá ìjọ, ẹ ṣe fún mi ó jàre. Ṣé Muhammadu Taofeek ẹni Ọlọ́run ni ẹ gbà fún? Bàbá aláṣọ ògo, onífìlà ògo, oníbàtà ògo, ẹlẹ́mì ògo, ẹlẹ́nu ògo, onílé ògo, aláya ògo. Ṣé Muhammadu Taofeek ẹni Ọlọ́run ni ẹ gbà fún? Àkàndá tọ́lọ́hun níran, Saiful Qadiriyya, Zainul Islami, Àmọ̀wò kó bàbá ẹ bá mi pè ya bàbá o. Action Zakiru rẹ̀ àṣehun Taofeek òjò bá tún sámánì náà. 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 Zakiru mọ́dé orí ọ̀mí lórúkọ. Action láyé pè mí torí iṣẹ́ tó ríran mi ni. Èwo la tún gbédè ọ̀rọ̀ Sheikh Ẹlẹ́ṣin Ògo, ẹni tá a rán níṣẹ́ tí ó dẹ̀kọ̀ torí iṣẹ́ yẹn jẹ́. Ẹ̀mí gígùn ṣàlàfẹ́ action, ẹ̀mí gígùn ṣàlàfẹ́ torí kò wúlò fún àgàn. Sheikh Taofeek òjò bá tún sá mọ́ nínà.